Aláròyé máa wí o. Orúkọ mi ni Ọmọ́táyọ̀. Ó ń really affect mi torí pé kí ni gbogbo nǹkan tá à ń ṣe níbí iná là ń lò. Ẹ̀wọ̀n ń sì bá a ti jókòó síbi látàárọ̀ a kàn ń nọjú látàárọ̀ bí ẹni pé èèyàn wá ṣeré bí i. Ẹ̀yin náà ṣàwò ọjà ló kúnlẹ̀ yìí. Àwọn míì dẹ̀ ti gbé iṣẹ́ fún wa tó yẹ pé àárín náà fi ṣe. Iná ilẹ̀ ló jẹ́ nǹkan tó yẹ kó ṣe pàtàkì jù tá à ń lò. So tí àwọn kọ́sítọ́mà bá dẹ̀ dé ń sìn ṣé ìjà náà fẹ́ kán máa fi jà pẹ̀lú wa tá a bá sọ pé iṣẹ́ àwọn ọ̀dà wọ́n dẹ̀ ti sanwó sílẹ̀ bọ́ àárín náà fi ṣe kí ni láti fi ṣe production ẹ̀. So ó really ó ń pa wá lára gidi even apart from ìyẹn gan tá a bá tún wá wo àwọn ọlọ́jà náà tó yẹ pé bóyá àwọn tó ń tajà díẹ̀díẹ̀ náà ṣe rí àwọn tó yẹ pé wọ́n ń lo iná irú àwọn tó ń ta omi tó ń ta ice block tó ń ṣe gbogbo ẹ̀ ṣé bí iná náà wọ́n fi máa power ẹ wọ̀ ọ̀rọ̀ epo nísìn níbo lẹ ti fẹ́ rí àwọn èèyàn tó yẹ pé wọ́n ti máa rí epo rà epo tí wọ́n ìlú làwọn èèyàn ń gbà tó fẹ́ fi ra epo yẹn ẹ wo àwọn workers nsìn NLC mi lè blame wọn torí pé wọ́n strike nsìn kí dẹ̀ ni mi reason tí mi fi lè blame wọn ni pé èló ni wọ́n ń gbà as minimum wage tí yẹ pé owó kékeré láti fi ra price gbogbo àwọn ọjà tí wọ́n rà tó fi ń ra ńlá oníkálukú dẹ̀rẹ̀ ó níyàwó àtọmọ nulẹ̀ kí ló fẹ́ lọ fi wà nulẹ̀ tó yẹ pé tó fẹ́ mú lọ fún ìyàwó àtàwọn ọmọ nulẹ̀ tó fẹ́ fi feed wọn ẹ wò ń sìn ẹ wo gàrí ẹ wo ìrẹsì ẹ wo ẹ̀wà ẹ mọ iye tán tà ń sìn ṣá lè compare pẹ̀lú nǹkan tán tà ní bóyá bíi even nǹkan bíi oṣù kan àbí oṣù méjì sẹ́yìn so kìíní ó really ó ń kọ mí lórí tó dẹ̀ pé ó ń ba nǹkan jẹ́ fún àwọn èèyàn gan kò jẹ́ kí wọ́n lè meet up mọ́ bíi ti tẹ́lẹ̀ ó ti sọ àwọn èèyàn di rádaràda so mò ń rọ àwọn ìjọba wa lókè kán jọ̀ọ́ nítorí Ọlọ́run ìyà yìí ń pọ̀ jù kán tètè rí sí kán dá àwọn workers wa lóhùn because tán bá ti dá àwọn workers wa tó yẹ kí wọ́n ṣiṣẹ́ fún ìjọba dandan ni pé kó affect àwọn tó yẹ kí wọ́n ń ta oníṣẹ́ ọwọ́ àti olùtajà because ó máa jẹ́ gbogbo ẹ̀ wọ́n máa fi jẹ́ iyekíye tó yẹ kó máa strike balance àbí báwo ni kí n tiẹ̀ ṣe lo èèbó yẹn because tán bá ní òkè wọ́n gba abẹ́yà bíi 30,000 as minimum wage ṣé 30,000 tán gbà as minimum wage yẹn náà fẹ́ fi máa ra ọjà tó ṣe gọbọi owó yìí ò tó ẹ jọ̀ọ́ ẹ bá wa rọ ìjọba mo dẹ̀ tún rọ ìjọba náà kán jọ̀ọ́ nítorí Ọlọ́run kán tètè dáwọn èèyàn náà because ó ń affect àwọn náà tó àbá tètè dáwọn lóhùn náà iye táwọn gan tí wọ́n ṣe kí n tán pàdánù ní ọjọ́ ìsìn ẹ wò wọ́n ti bẹ̀rẹ̀ lánàá ẹ wò ní ìsìn tán bá tún ṣe ìsìn tèmi bá tún lọ iye tán pàdánù lẹ́nu náà ṣé kò ti affect wa so inú mi wá dùn torí inú mi dùn fún wọn kan kí dẹ̀ inú mi dùn fún ni pé báwọn èèyàn ṣe ṣe pé kí ní ìsìn pé tí gbogbo wọn daṣẹ́ lẹ̀ iṣẹ́ tán dà lẹ́ ń sìn ó fi máa yí àwọn ìjọba torí pé kí ni pé wọ́n á mọ bí ará ìlú ṣe ń jẹ ìyà so mo rọ àwọn ìjọba kan jọ̀ọ́ nítorí Ọlọ́run. Orúkọ mi ni Gbádéyìn Oyèlékè. Ọ̀rọ̀ náà yẹn ó really affect business wa gan because gbogbo ó jẹ́ ká jẹ kó jẹ́ profit wa epo la fi ń rà kí ìjọba kan jọ kan bá wá nǹkan ṣe sí o ó really ó ti ń get out of hand o kí ìjọba jọ kan bá wá nǹkan ṣe sí i. Àwọn òṣìṣẹ́ ìjọba àpótára wọn ló ń jà fún àwa tá a ṣe òṣìṣẹ́ ìjọba ta ni ó sanwó oṣù fún wa kán bá wa ṣe ná kí iná stable ká fi ṣiṣẹ́ kán bá wa ṣe iná náà ni because iṣẹ́ wà nílẹ̀ tó yẹ ká ṣe kò sí ná àwọn ọmọ wà níbẹ̀ tó yẹ ká gbà kán wá kọ́ṣẹ́ ìgbà tí ó ṣe epo almost 800 la máa fi tan jẹ́ ìkalẹ̀ kọ́ wọn ṣẹ́ so a lè gba àwọn ọmọ tó fẹ́ wá kọ́ṣẹ́ gan so àwọn tó ń jà fún 400 plus àwọn fowó oṣù wọn àpótá wọn ló ń jà sí mi oríṣi òṣìṣẹ́ ìjọba so kíjọba àjọ kan bá wá nǹkan ṣe sọ̀rọ̀ náà. aburú bẹ̀rẹ̀ lélẹ̀ èmi rò pé ó pọ̀ ju ohun tí ó dáa tó ń fẹ́ mú wa lọ torí ẹ̀mẹ́rin ló ń ṣiṣẹ́ ìjọba nígbà tí gbogbo olú ti wá rí báyìí àárín náà àpòsò owó kò sójọ kò sómi kò sí kankan kán bá tún ti gbogbo nepa office pa tán wà rárá náà fún wa àwa táwọn ń lo náà ń kọ́ bó la ṣe fẹ́ leave gbogbo akọ́là ń ṣiṣẹ́ ìjọba kánjọ kan bá wa jókòó lára àwọn kan jíròrò kí gbogbo ẹ̀ ṣe dáadáa padà a lè continue báyìí ara ń ta àwọn èèyàn orí ń ta wa o kíjọba bá wa jókòó pẹ̀lú àwọn labour yẹn kán tó kán sọ pé kán decide nǹkan tó bá fẹ́ ṣe kí labour náà sì try láti understand ìjọba